mo sọ kíní kan fún yín nígbà tí mo bẹ̀rẹ̀ ọ̀rọ̀ mo ní gbogbo ẹni tó bá mọ iyì gíga kò ní fẹ́ kẹ́ni tó ga ó jábọ́. bẹ́ẹ̀ ni bàbá mi. mo ṣe wàhálà gan ọlọ́run ló gbàdúrà mi o tí mo fi mí síbi tó fi mí sí but ó mú mi go through wàhálà ó jẹ́ kí n mọ iyì gíga púpọ̀. ṣé rí ọ̀rọ̀ tá à ń sọ ń bí kò sí sọ gbangba màá dẹ̀ rọ gbogbo àwọn tó bá fẹ́ dá sọ́rọ̀ yìí àti gbogbo wa ti rí n tó ṣẹlẹ̀ ẹ jẹ́ káwọn èèyàn má drag bọ̀bọ̀ yẹn kán má drag Pastor Agbala Gabriel kán má drag ẹ̀ kán jọ kán jẹ́ ká wò pé bọ́lọ̀ ń ṣe fẹ́ nìyẹn ṣá bọ́lọ̀ ń ṣe fẹ́ nìyẹn bọ̀bọ̀ yẹn ti wá sọ́fíìsì mi ó ti record ó ti sọ àwọn ọ̀rọ̀ tó pọ̀ ó rò pé mò ń stream òun ni kò mọ̀ pé mi ò stream òun mo kàn record rẹ̀ lásán ni mo wá gbé sínú mọ́tò wá lọ sọ́dọ̀ ẹ̀ ó pè kánú àwọn boys ẹ̀ ẹni ẹ wá bá mi sọ̀rọ̀ wọ́n á ní kó pàdé mi nílé láfi wá lọ sọ́dọ̀ ẹ̀ ká ní pé wọn àti stream Muyideen ní Bódìjà tẹ́nì kankan ò stream Muyideen ká ní bí Muyideen ṣe jáde wá ká ló gbọ́dọ̀ mi wá kò sẹ́ni tí ó gbọ́ ẹ̀ ní máa discuss ọ̀rọ̀ yìí lálẹ́ yìí o èmi á béèrè kí ni Muyideen fẹ́ màá dẹ̀ lọ bá Agbala Gabriel ní tí bọ̀bọ̀ ìfẹ́ ni ẹja fún bẹ́ẹ̀ ká sì kú olórí ẹ̀. tẹ́rí tó bá já máa tún so kì í sọ̀rọ̀ lẹ̀kẹ̀ tó láàsì méjì tó bá ilẹ̀kẹ̀ tó bá là méjì ò ṣe kò sọgbọ́n tí yóò dá sí mọ́ nǹkan tí ọ̀rọ̀ yìí ti dálẹ̀ ó ti kọjá ìta àròpọ̀ yẹ kó ṣe gan kọ́rọ̀ yìí má bàa ṣẹlẹ̀. Why? Truly, I support him, and there are so many questions tí mo lè béèrè ṣùgbọ́n tí mi ò máa béèrè. There are so many àwọn ọ̀rọ̀ tí mo lè mú jáde ṣùgbọ́n tí mi ò máa mú jáde. Pásítọ̀ tẹ́ bá wo show yẹn dáadáa ẹ rí i pé Agbala Gabriel go bad tó ọ̀pọ̀lọpọ̀ àwọn tó wà lẹ́yìn Agbala Gabriel. Agbala Gabriel kò bad kò sí èèyàn burúkú Ọlọ́run dáríjì mi ò rí bí èèyàn burúkú but eye service ni ti pọ̀ jù ní ojú wa ń bẹ̀ náà àwọn boys yẹn wọ́n dẹ̀ tún fabricate irọ́ against the man yìí. Tí Agbala Gabriel yes now Agbala Gabriel gun ò dẹ̀ mọ̀ sí it doesn't yes now. To me mi ò tiẹ̀ fẹ́ káwọn èèyàn pè ní bad man bọ́ gbogbo ẹni tó bá ti ga láyé tó bá lọ́mọ iṣẹ́ lẹ́yìn kán jọ kán má jẹ́ káwọn ọmọ iṣẹ́ àwọn yẹn ti àwọn ṣubú myself inclusive mo rẹ́ tó pè mí pé aláàjì ẹ jọ ẹ kan box ẹ gbé sí àgídìgbò kẹ́ ẹ ti pa kí kọ́kọ́rọ́ wà lọ́wọ́ ẹ̀yin nìkan tẹ́ ẹ bá ṣí box tẹ́ ẹ bá ń bẹ̀ ẹ̀rù Ọlọ́run ó bà yín. látọ̀dọ̀ àwọn ọmọ sẹ́nu mo dé Germany wọn sọ̀rọ̀ yẹn mi ò ní bọ́ọ̀t kankan àwọn ọmọọṣẹ́ mi wọ́n fẹjọ́ wọn sùn mo dé Paris àwọn ọmọọṣẹ́ mi wọ́n fẹjọ́ wọn sùn mo dé Bilbao àwọn ọmọọṣẹ́ mi wọ́n fẹjọ́ wọn sùn ẹ jọ ṣé tí yes now mobilization fee. ọ̀pọ̀lọpọ̀ nǹkan ẹ̀yin gan ti gbọ́ ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí mo gbọ́dọ̀ gbọ́ bẹ́ẹ̀ni oríṣiríṣi nǹkan ló máa ń ṣẹlẹ̀ náà lọ́rọ̀ àwọn ọmọ ẹṣẹ́ sí ọ̀gá tọ́gá ojú ọ̀gá òsì ní tólẹ̀ ọ̀gá ẹni ọ̀wà ní jẹ́ kí wọ́n ti òun pa torí gbogbo tá à ń dákọ̀ lẹ́nì àkókò dákọ̀ ẹnìkan kan bẹ̀rẹ̀ Agbala Gabriel lọ bí kankan bá ṣẹlẹ̀ lọ́dún Oríyọmí wọn ò ní dákọ̀ ọmọ kankan náà ju Oríyọmí lọ kámú yàndé kẹ́ mọ́ gbá lójú kẹ́ mọ́ ṣe ọ̀dọ̀ wa jẹ́ police station àbí mo ní sẹ́ẹ̀lì tí ń tìyàn mọ́ ẹ fi máa gbá lójú èmi tẹ̀ sí rí èmi ò lè gbá yàn lójú ẹ̀yin ó sì máa gbá lójú Oríyọmí náà sì nìyẹn ẹgbẹ́ bàbá yín ẹ tẹ̀ lè rí ń ta kẹ́ ẹ bá sọ̀rọ̀ ẹni àwọ̀ tó bá ti dá gidigbo ẹ ti dọ̀gánù ẹ tàpá kàkà sí. But Alhaji